wọ́n ní lóru lẹ̀ ń yọ́ wọlé lóru náà lẹ̀ ń yọ́ jáde wọ́n ti ẹ̀lẹ́ ti dòkè tẹ́tí kì í rójú jáde ọ̀sán. múra sí i kó o kọ́ntínú mi ò lẹ́sbíìsì rárá ààyè wá dà láti retí ẹrù. Moving forward and working to the next level kàríà mi ló jẹ mí lógún o. báwo làyè ẹjọ́ wẹ́wẹ́ ṣe fẹ́ yọ mi ò ráàyè ìfẹ̀jọ́ wẹ́wẹ́ ní kì í ṣe pé mi ò gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ wa káàkiri bó o ṣe ń pẹ̀gàn tó ń rojọ́ wa kiri kì í ṣe pé mi ò gbọ́ àwọn tá ẹjọ́ ń sọ gan náà ló tún padà gbé wá fún wa láìsí wàhálà rárá. ṣùgbọ́n ààyè wá dà àwo ò lẹ́sbíìsì rárá ó ní òjá bí ọ́ léèrè pé ibi tó rọjọ́ wa dé ibi tó ń ṣàbòsí wa dé. ṣùgbọ́n ààyè wá dà àwo ò lẹ́sbíìsì rárá ni o ó ní òjẹ́ ká lè bí ọ́ léèrè pé bó o bá rojọ́ wa tó ń ṣàbòsí wa tá a sì bí ọ́ léèrè àwa ti kọjá lẹ́bù yẹn nìyẹn ìwọ ló mọ̀ sáfà wa o iṣẹ́ ọwọ́ rẹ ni ó jẹ́ ọmọ fòrú bojú wọlé dàrún mọ́jú jáde tàbí kó lìkì mọ́lé bí ẹlẹ́wọ̀n kùjé. jẹ́ kí n sọ fún ọ mi ò rí tiẹ̀ rò kódà àwọn ò mọ̀ pé o sì ń exist torí pé o ò fẹ́ kan wúlò fún wa tẹ́lẹ̀ ṣé ẹ ń bá jẹ nínú owó Adébísí o ní ó pè ní bọ̀dá àdìí kan nígbà tó wúlò fún wa báwo wá ni báwo la ṣe fẹ́ mọ̀ pé o sì ń exist ibi tó o bá ti rí jẹ ibẹ̀ náà ló ń dẹ́bìtì àyà sí. Solo Mákindé bó o ṣe ń bà wá jẹ́ bẹ́ẹ̀ ló lódùmarè ọba ń tún wa ṣe ṣé ẹni apètèpèrò kájọ owó ìdílẹ̀ tó jẹ́ pé pípele ló tún ń pele sí i. Aṣiwaju Olalekan Akanji ikọ́ Ademeto ọmọ bàbá Ìjẹ̀rú Ògbómọ̀ṣọ́ moving forward and working to the next level ní tiwa wàláì mo fọlọ́run ọba búra kàríà mi ló jẹ mí lógún o mi ò jẹ́ kí n tiẹ̀ rí etí ẹ̀rù mi ò fi mọ̀ pé ó sì ní ẹ̀sìsì